Òṣùpá òpé méjì lọ́dún ọ̀run. Muhammadu pé méjì lọ́wọ́ Olúwalé. Kò sẹ́ni tó ṣe bí atọ́kùn fẹ́ẹ́gùn. Sọ̀mọ̀ mi bí ẹgbẹ́ òun mi ẹ̀yìn jáde wá. Ọmọ mi bí ẹkún mi ẹ̀yìn jáde wá. Àwọn dé ìgbèrí ẹ̀ka rí adé pẹ̀lú tuntun. Ẹ̀yin sọ̀mọ̀ ní ẹ sáré wá, àná sábàlá orí òfin. Ẹ̀yin sọ̀mọ̀ ní ẹ sáré wá, àná sábàlá orí òfin. Ọwọ́ nítọ̀ àìsíjọ́ ọwọ́ dáná, láti fọwọ́ dáná ẹ̀rọ mọ́lẹ̀. Ọ̀gá tó bá kéré wẹ̀ ádá lọ́pá, lọ́sí àdóore wá àdéjọ́dé. Ọ̀gá tó bá kéré wẹ̀ ádá lọ́pá o, lọ́sí àdóore wá àdéjọ́dé. Táyé olúkọ́ kó dákòrò méje, táyé àrẹ̀sà kó dákòrò mẹ́fà. Ọkọ ìyàwó ọjọ́ ìbí. Alani ọmọ ọlọ́mìnì pàpẹ́ ìṣẹ́ kí ọmọ ẹ̀gbọ́n onílà mẹ́fà nìkan mọ́jọ́ máa bèrè ìṣe. Ọkọ ìyàwó ọkọ
àìdéhàn kan èèyàn wọn ló fẹ́ jù ọ̀nà ọ̀rọ̀. àìdéhàn kan èèyàn wọn ló ń tó lọ́wọ́ ọ̀nà ọ̀rọ̀. Àlàní ti dé ọmọ Kàfẹ́ Ọlámídé ẹlẹ́ ọmọ lórí Ọlákìíta bó ṣe ọkọ̀ Kàrínà Kànkẹ́ ẹ̀dẹ́ jígbé bàbá Fọláṣadé. Ṣọba mi gbòòrò ẹgbẹ́ Challenger gbogbo ọmọ pátá ìjó ti ya ẹgbẹ́ Challenger. ẹgbẹ́ Challenger àwọn retí ní ọlọ́run. àtàwọn ọmọ ẹgbẹ́ Peace àárẹ̀ tí ní ẹlẹ́sẹ̀. ẹ̀yẹ́ ló padà láti rẹ̀ ìyá. Peace agbáná ńlá ni ọ̀dá bẹ́ẹ̀ ni kí wọ́n ṣòfò tó bá wọn títí bá. Onílọ́jọ́ ìyàwó ọkọ ìyàwó máa yọ. Onílọ́jọ́ ìyàwó ọkọ ìyàwó máa yọ. Fábùsù yẹrẹ ẹkú ètò látàárọ̀ ẹ̀tọ́ gbogbo ẹ̀tọ́ onídàrú mọ́ wa lọ́wọ́. Fábùsù yẹrẹ ìnira. Onílọ́jọ́ ìyàwó ọkọ ìyàwó máa yọ. Ṣèbẹ̀rẹ̀ kó ti dé tó máa yọ lọ́kẹ̀rẹ̀ lórí owó ní ẹ̀rí sọ̀kọ̀ ìbò ní ẹ̀bùn ìrántí. Ṣèbẹ̀rẹ̀ fábò ìgbóná ìgbórí ògbè bàbá Ifá ọ̀pẹ̀lẹ̀ kọ́lọ́mù wọn àbátí àdá ìgbè orí aláàbòsílà ọ̀mọ̀ké. Rọ̀dí fọ́gbọ̀n sìgẹ́rẹ́ ní kẹfọ́ sí ní. Rọ̀dí fọ́gbọ̀n ọ̀gá elégbòde custom officer elégbòde ìṣàkọ́ onígbòde tí ó kàrẹ́ rẹ̀. Rọ̀dí fọ́gbọ̀n Challenger pọ̀ ṣe. Rọ̀dí fọ́gbọ̀n wo tí a kò ní ìwọ̀n sábà rọ̀dí fọ́gbọ̀n. Ọlọ́dẹ̀wájú òdúrọ̀ ìdá ọ̀nà òjíṣẹ́ ńlá olùwà olùkárí. Òde ìfábò òfìyàn òde ìfábò òwò. Ọlọ́dẹ̀wájú òdúrọ̀ ìdá ọ̀nà òjíṣẹ́ ńlá olùwà olùkárí. Ọba mọ́lẹ̀ onílò ìlú náà fáàbò. Òde ìgbìmọ̀ kíyà.
ọkọ̀ àgbẹ̀kẹ́ mo kí ẹ bàbá Fúnkẹ́. Bàbá Fúnkẹ́ bàbá Fúnmi bàbá Túndé bàbá Káyọ̀dé bàbá Káyọ̀dé kiri ní èyí ti yẹ. Ọ̀gá Elébùdé Custom Office. Inspector ìlàjọ mi. Àwọn inspector nílé Elébùdé. Òbí ẹ̀ṣẹ̀ ikú ìdánwò. Òbí gbèrú ẹ̀yìn náà. Àwọn ní prison ṣàlẹ́jẹ́ lọ. Àwọn ní prison ṣàlẹ́jẹ́ lọ. Àwọn ní prison ṣàlẹ́jẹ́ lọ. Ọ̀nà wo kristu nínú òkè ìlú. Àwọn ohun èlò sí owó. Bọ́ọ̀lù lọ sí ẹ̀yà òun.